Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby.
wò. Mo fọwọ́ bàjẹ́ òwò, mo fọwọ́ bo owó ajé o. Jẹ́ ní ẹ lọ́wọ́ o, ajé màmá jẹ́ ní ẹ lọ́rùn láyé o. Olówó la alájẹ òdélé ayé, alájẹ ló lówó lóde ọ̀run. Orí mi tètè là kọ́ jẹ́ mi là ó àṣẹ, kọ́ jẹ́ mi là ó. Orí mi tètè là kọ́ jẹ́ mi là ó àṣẹ. Mo fọwọ́ bàjẹ́ òwò, mo fọwọ́ bo owó ajé o. Jẹ́ ní ẹ lọ́wọ́. Àkí ẹ̀yin náà, ẹ̀yin ọmọ ológun, àkí yín o. Kábíyèsí mo dákẹ́ ńgbà tí àwọn ọmọ ológun dé ni o. Kì í ṣe bẹ́rù bà mí, ìbọn ni mo rí. Jẹnẹrà Adéwọ̀bẹ káàbọ̀ o. Àmọ̀tẹ́kùn. Àwọn ọmọ tó tẹ̀lé wọn náà Àmọ̀tẹ́kùn náà ni wọ́n. Ẹ̀rù bà mí o. Jẹ́nẹ́rà káàbọ̀ sáàrin wa. Olórí gbogbo Àmọ̀tẹ́kùn. Ẹ káàbọ̀ nílé pẹ̀lú àwọn akọni ilé náà ti rọ̀lẹ́. Tí bàbá bá ti dé, a máa bẹ̀rẹ̀ bá ṣe máa bẹ̀rẹ̀. Mo kí gbogbo àwọn. Ọmọ Balẹ̀dẹ̀ Òṣogbo. Mo kí gbogbo àwọn Òkìtì wọn bá sí dókítà tó dé. mo kí gbogbo àwọn àjọ Òṣogbo. Mo kí gbogbo àwọn alóòlọ́kọ́, mo kí lóòdì, mo kí Jẹ́nẹ́rà bàbá yìí mọ̀ kí. bàbá mi ọba Sàkáríyà ọlá òsì Tolúbọ̀. Kábíyèsí mo kí yín o, ọba alọ́run dúdú, ọba alọ́run pupa, ọba alọ́run lóní rògbàrògbà lóde. Ẹ̀yọ́ tí wọ́n bá ti ẹ̀yìn olóògùn mẹ́rìndínlógún àwọn ni wọ́n wọlé wọ̀nyí látọ̀rí bàbá wa àràbà wẹ́rẹ́ àgbáyé àwọn èèyàn àwọn dọ̀tún àràbà gbangba ìfọ̀ òjìlẹ̀ ní ọ̀hún akíkẹ́kọ̀ọ́ àwọ̀ ẹ̀yìn àwọ̀ ẹ̀ káàbọ̀ ẹ̀jọ̀ ètò tòní àrùn tòní ẹ̀jọ̀ torí ọlọ́run àti gbogbo àwọn awo. Mo ti rí àwọn yẹ̀yẹ́ olúwo kí mo rí àwọn yẹ̀yẹ́ bọ́ba kẹ́yẹ ẹ̀ṣẹ́ o bẹ́ẹ̀ mo ti wo àwọn yẹ̀yẹ́ bọ́ba ní ìran gbogbo àwọn ẹgbẹ́ tó kù tí n bá ti rí àwọn ọjà sáyé ẹjọ́ nítorí ọlọ́run àwọn tá a wà lọ́ọ̀kan bí ẹjẹ́ ká dé fún àwọn awo ọ̀kan yìí níbi bíi ẹjẹ́ ká dé fún àwọn awo. A dẹ̀ tún fẹ́ kí àwọn yèyé mòólú the lioness of Yorùbá kingdom akínyín káàbọ̀ sí ọdún ajé 2021 mo ní ajé àfilé wa ṣèbùgbé àṣẹ. Akí gbogbo wa lẹ́ẹ̀kan sí ibikíbi tẹ́ bá ti wò. Ẹ jẹ́ kí kákó òwòjú ọ̀nà ẹ jẹ́ kí àwọn àmì kọ́láyè kọjá gbogbo sọ ọlọ́dẹ́bí rẹ̀ sínú àyẹ̀wò tó mọ́.